tí a náà ní wọ́n wá láti waterside ẹ jẹ́ kí wọ́n kí yín o. ADC gbogbo Ìjẹ̀bú lápapọ̀ pàápàá jùlọ láti Ìjẹ̀bú Ìṣíwọ̀ oríire ló wọlé wá tàn nínú yàrá yìí o irú eléyìí ò ṣẹlẹ̀ rí ní Ògùn State kí gómìnà kíyà ẹ̀ jẹ́ ọmọ Ìjẹ̀bú kí dẹ́bútì rẹ̀ kó náà ti ṣe ọmọ Ìjẹ̀bú ajẹ́pẹ́ Ìjẹ̀bú rẹ̀ fẹ́ dìbò báwo wọn lè wẹ̀ fún àwọn ọkọ̀ Ìjẹ̀bú ẹ máa ṣe ọmọ Ìjẹ̀bú tó ń tọ̀ ẹ jẹ́ o ọmọ òní ní apá ilé ìyá kó má ní sí apá ilé bàbá o ilé kò ló dá mi lójú ọmọ lè yẹ ọmọ àlè lọ́dọ̀ bàbá lọ́dọ̀ ìyá ńkọ́ ọmọ ẹ̀rẹ́ dìbò kù tẹ̀rẹ̀fẹ́ bí èyí tó kálukú lọ dúró kiri this is our time and it's a very good opportunity for us opportunity tí ìjẹ́pọ̀ gbọdọ̀ mí sí ilé yìí o ọlọ́run àfọwọ́ṣẹ́ ẹ̀ ṣe púpọ̀.